Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀là bọ́rú ẹ̀là àbọ̀yè aleluya o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Mo kí ẹ̀yin ènìyàn mi lórígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbálá ayé tẹ́ ti ń tẹ́tí sí ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ìgbà o. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn kó wa wá o, a ò mọ̀ rí bá ti ṣe bẹ́ẹ̀ ṣe ni a ò mọ̀ ọ̀rọ̀ náà gbégbá o láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Àkọ́kọ́ mo júbà lọ́wọ́ àkọ́dá ìyẹ́ àkọ́dá ayé o, mo sì júbà lọ́wọ́ aṣẹ̀dá ìyẹ́ aṣẹ̀dá ọ̀run. Mo júbà lọ́wọ́ ẹ̀yin àgbààgbà ló tún fẹ̀. Ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tó dilé ayé mú o, mo júbà lọ́wọ́ yín o, ẹ má jẹ́ ohun mi o nítorí àdáṣe ní ọmọ ìbò gbọ́dọ̀ ọmọ ènìyàn o. Mo júbà lọ́wọ́ ẹ̀yin àwòrò ṣàṣà. Ẹ̀yin tó wí kí n tó wí, ẹ̀yin tó sọ kí n tó sọ o. Gbogbo tí mo bá wí ẹ bá mi gbà, gbogbo tí mo bá sọ ẹ bá mi gbà sọ o. Ẹ má jẹ́ n sísọ o, mo kẹ́yìn àgbààgbà o. Kí ni mo tún báyìí ènìyàn mi tún mú wá lénìí? Oògùn wo, iṣẹ́ wo ni mo tún bá yín mú wá lénìí? Ẹ máa bá mi ká lọ o. Oògùn tí mo bá yín mú wá lónìí ni à ń pè ní ìmùlẹ̀. Ìmùlẹ̀ yẹkowé, ìmùlẹ̀ kowé ayé ni mo bá yín mú wá lónìí, ẹ máa bá mi ká lọ o. Mo sọ níjó ní pé ìmùlẹ̀ àgbà ó pé oríṣiríṣi. Ìmùlẹ̀ tí mo mú wá lónìí yìí ó jẹ́ ìmùlẹ̀ kan tó jẹ́ ògbóǹtarìgì ìmùlẹ̀ tí òun náà ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nínú àwọn ìmùlẹ̀ ayé tó ń bẹ ilẹ̀ káàárọ̀ oòjíire wa ń bí. Ìmùlẹ̀ yìí, iṣẹ́ yìí ó wà fún èèyàn tó bá jẹ́ ẹni tó ní ṣọ́ọ̀bù ńlá, tó lókòwò ńlá, tó pàtẹ síbi kan ńlá. Ó dáa fún ẹni tó jẹ́ babaláwo, ó dáa fún oníṣègùn, ó dáa fún wòlíì, ó dáa fún àlùfáà oníjálàbí, bẹ́ẹ̀ sì ni ó dáa fáwọn ọlọ́sùn ní iṣẹ́ ìmùlẹ̀ kòwé ayé tí mo fẹ́ fi kalẹ̀ yìí. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tó máa ń pòkìkí ẹ̀dá. Ó jẹ́ ìmùlẹ̀ kan tó máa ń pòkìkí ẹ̀dá tí máa ń mú àwọn àgbà pòkìkí ẹni. Kí mo pè é, tí mo mú àwọn àgbà pòkìkí ẹni. Ẹni tó bá ń lo ìmùlẹ̀ yìí, iléeṣẹ́ rẹ̀ ò ní dáféró. Bẹ́ẹ̀ sì ni ilé ọ́fíìsì rẹ̀ tó ti ń dá ẹ̀dá yẹn ló kò ní dáféró láéláé. Àtọ̀tún, àtòsì, àtolówó àtọlọ́rọ̀ ní òwò a máa bá nájà tiẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ. Báwo ni ẹ ò ṣe ṣiṣẹ́ yìí? Ó yẹ máa bá mi ká lọ. Àkọ́kọ́ náà, bí wọ́n bá ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà, yálà àwọn ṣíà ètò mi sí ọ ní, ìwọ náà subscribe sórí YouTube channel yìí, ilé ó lè máa jẹ́ ọjàǹfààní àwọn iṣẹ́ ńláńlá tí ń yọ̀ǹda fáwọn ènìyàn mi. Bẹ́ẹ̀ sì ni ẹ máa bá mi ṣí àwọn ètò mi, ẹ máa fẹ̀mí ìmoore hàn lábẹ́ comment section. A ò gbádùn ara wa bí èèrà ṣe ń gbádùn ṣúgà. Kí ni èròjà tó bá iṣẹ́ yìí wá? Èròjà tó bá iṣẹ́ yìí wá ni lọ bá mi lọ ra ẹyẹ kowé dúdú kan. Ẹyẹ kowé dúdú kan, ẹ lọ bá mi rà á. Ẹ bá mi ra ìyẹ́ agbe ẹyọ kan, ìyẹ́ àlùkò ẹyọ kan, èkó dídẹrẹ́ mẹ́ta. Ẹ sì bá mi ra atari mẹ́ta pẹ̀lú ẹyẹ ẹ̀gà olórí dúdú ẹyọ kan. Ẹyẹ kowé dúdú kan, ìyẹ́ agbe kan, àlùkò kan, èkó dẹ mẹ́ta, atari mẹ́ta, ẹyẹ ẹ̀gà olórí dúdú ẹyọ kan. Èròjà rẹ̀ kò jù báyẹn lọ. Ẹ bá mi kó àwọn èròjà yìí pátá, ẹ bá mi kó o sínú ìsasùn tuntun tí ẹ ti yọwọ́ ọjà kúrò lára ẹ̀. Ẹ bá mi kó sí. Tí wọ́n ti bá mi kó sí tán, ẹ bá farabalẹ̀ jó iṣẹ́ yìí, kẹjọ kó dúdú dáadáa, kẹ lọ kó kúnná dáadáa pẹ̀lú. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti ṣe báyìí tán, ẹ bá mi da kíní yìí sínú àdó kan tàbí ìgò funfun kan. Tẹ́ ẹ bá fẹ́ lò, ẹ ò máa fi oyin gidi la ní àárọ̀ kùtùkùtù àì tí ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń jíbọ̀ tá ò ti fojú kan ẹnì kankan. Ẹ dẹbu díẹ̀ yìí sínú àwo funfun kan tàbí ike funfun pẹrẹ kan. Ẹ wá bá mi tẹ̀ ní èjì ogbè
tí bá ti tẹ̀ ní èjì ogbè tán ẹ ò bá mi pe gbólóhùn yìí sí tí bá ti pa pe gbólóhùn tí mo fẹ́ sọ yìí sí lẹ́yìn ìgbà yẹn lẹ́ ò wá ṣẹ̀ṣẹ̀ da oyin sí ẹ ò wá ro papọ̀ dáadáa ẹ ò bá mi fi ìka tó gùn jù nínú ìka ọwọ́ yín ẹ ò bá mi fi la pátápátá bẹ́ẹ̀ ò ṣe máa lò ní àràárọ̀ nìyẹn. Báwo ni gbólóhùn rẹ ṣe lọ ẹ̀yin èèyàn mi? Ẹ ò mọ̀ pé gbólóhùn báyìí wípé àkéjáyé ni kòwé ń pe àjọ sẹ́ńgbẹ́mi ẹ mọ̀ ní pé àkéjáyé ni kòwé ń ké pe àjẹ́ lẹ́ẹ̀mẹ́ta ọjọ́ tí kòwé bá ké pe àjẹ́ ọjọ́ náà làjẹ́ ń gbèjà oníṣègùn. Ẹ̀yin àjẹ́ ayé ò ẹ wá gbèjè mi lágbájá ọmọ lágbájá o kí n lówó kí n lọ́lá nítorí ariwo kì í dá nílé ẹyẹ ẹ̀gà ariwo olówó ọlọ́lá ọlọ́rọ̀ ọmọdé àgbà kò gbọdọ̀ dá nílé tèmi o ojú kì í pọ́n agbe kó má lè dáró ojú kì í pọ́n àlùkò kó má lè kun sùn ojú kì í pọ́n òdídẹrẹ́ kó má lè tu ìkó òdi rẹ̀ ojú ire ojú owó ojú ọlá ojú rọ̀ ojú àdó oríṣiríṣiríṣi kò gbọdọ̀ pọ́n èmi lágbájá ọmọ lágbájá o so gbólóhùn tí ẹ ò mọ̀ pé sí iṣẹ́ yẹn nìyẹn tẹ́ ò fi máa bá mi ṣe kínní tẹ́ ò fi máa la pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè iṣẹ́ náà jẹ́ fún yín o láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba tẹ́ ẹ bá ṣe àmàjẹ́ fún yín ẹ̀yìn tó lọ́ máa jẹ́ kàkẹ́ sóògùn kó má jẹ́ òògùn tẹ́ ẹ bá ti ń ṣe jíjẹ́ ni ó máa jẹ́ fún yín mo kí yín Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o èmi ọmọ yín náà ni Dr. Ọmọọdù Àgbà mo ń lọ mo tó ń bá yín múṣẹ́ mìíràn bọ̀ padà Ọlọ́run ọba ò ní fi wá ṣàwátì o ẹ má sọ bíi tí mo lọ òǹbẹ̀ ò kì í sọ bí àdánrè ó dìgbà.